أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún Ọlọ́run ọba wa náà, àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún aṣíwájú ẹ̀dá òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ní ọ̀rọ̀ tí ó ń lọ tó dé etígbọ́ mi àti ojú ìwòran mi nípa ọ̀rọ̀ àlùfáà wa Saheed Shittu nípa ìrawọ́ ẹ̀bẹ̀. lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo ẹ̀yin bàbá mi tí àlùfáà wa Saheed Shittu tó ní ìzù pẹ̀lú yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí àáfàá sọ sẹ́yìn bàbá àlùbáríkà yìí tó kù pọ̀ káàtó, kì í ṣe pé ó kù díẹ̀ o, pàtàkì kí nǹkan ó kù díẹ̀ káàtó, ó kù pọ̀ káàtó. ǹdọ́sọ sí bàbá mi, bàbá wa àlùbáríkà, bàbá wa ọba ìlú Ìlọrin, ṣáyéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìsọ Ọlọ́run tó ga jù yọ́ mọ̀ fún bàbá àlùbáríkà náà, torí fàárí àwa mùsùlùmí ni bàbá mi ọba ìlú Ìlọrin. aṣọ iyì ẹ̀yẹ náà Ọlọ́run ní jẹ́ ọwọ́ mi. nínú àwọn ọba tí a fi ń ṣe fàárí àlùbáríkà, a lè pè ní tí gbogbo àwa mùsùlùmí lè máa pé fàárí wárì. bàbá mi ọba ìlú Ìlọrin, pàtàkì níyìn o, Ọlọ́run ní jẹ́ mẹ́rí láéláé. tàbí tí àáfàá Saheed Shittu tí wọ́n sọ sí bàbá wa ìmáàmù àgbà ìlú Ìlọrin ńlá sọ ni, òun náà kù pọ̀ káàtó, kẹsẹ̀ pọ̀ kù díẹ̀, ó kù pọ̀ káàtó, ó kù pọ̀ káàtó. àwọn bàbá àlùbáríkà tí mo sì dákọ wọn yìí, ẹ rí i pé wọn sọ nǹkan kan gbàgbà tí wà náà bàbá àlùbáríkà ń wà láti gbà wọn ti ń gbọ́rọ̀ tí ọ̀dà yìí. ẹ rí i pé wọ́n dákẹ́, wọn ò wí nǹkan kan. kódà kọ̀ wà nínú pé kọ̀ wà lóde kan ní àníwọ̀ ọmọ ẹ̀yọ́ yá bá ní fèsì ń gbọ́ rí ń tèmi o, lórí social media ni láwọn ààyè kọ̀ọ̀kan tí wọ́n pè wọ́n lọ jí ọ̀rọ̀ ìkáwá àgbọ́rí. bàbá ẹ pẹ̀ láàyè ọlá bàbá mi, Ọlọ́run jẹ́ mi yóò túbọ̀ gùn fún wa pẹ̀lú àlàáfíà tó pọ̀. bàbá pé ní tí wọ́n sọ sí bàbá wa al-Miskinu billah, bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn, Fadilatu Sheikh Farouk Oníkíjìpá, bàbá dáadáa, bàbá àlùbáríkà. ọ̀rọ̀ náà ó kù pọ̀ káàtó tó wáyé látọ̀dọ̀ àáfàá Saheed Shittu sí wọn. kò kù díẹ̀, ó kù pọ̀ ní o. ọ̀rọ̀ tí ò dáa páà ní gbogbo ẹ̀, ọ̀rọ̀ tí ò dáa páà. kò sí ní tá a lè fi sọ̀sọ̀ wọn ẹ̀fẹ́ yóò fi ẹyin lọ́nà báyìí. ọ̀rọ̀ tí ò dáa ní gbogbo ọ̀nà ni. àbí ntí a ti ẹ̀ wá sọ pé wọ́n sọ sí olórí gbogbo ògo Ìlọrin, ìyẹn ni bàbá wa ní Bàrígà. àlámọ̀rí ọ̀rọ̀ wọn ọlọ́mọdé òdojúrò, máa bá ní kíyèsí hàn jọ̀rọ̀ wọn máa já rọrùn. gbogbo ẹ̀ ló kù pọ̀ káàtó. lè dáwọ́tí uslubuha, àdáwọ́tú láha uslub. ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọlẹ́wọ̀n abá àti ṣe é, kì í ṣe ọ̀nà bá mo ti wí ṣáájú. kódà mo ti sọ fún àfáà wa Saheed náà rí, ẹ̀bẹ́yìn ìyá mi ọ̀bá gbàgbé nígbà náà, pé alhamdulillah, ẹ jẹ́ ká sì fò bẹ̀rù, ẹ jẹ́ kí n fò, ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ ń pa rẹ̀ rí fáwọn gan. gbogbo àwọn nǹkan yìí ó kù pọ̀ káàtó, mélòó la fẹ́ kànú rẹ̀. àbí ní tí wọ́n sọ sí àlùfáà wa àgbà, pé àròlé àwọn ẹni Ọlọ́run ni wọ́n. bàbá wa lágége Fadilatu Sheikh Habibullah Adam Al-Alori, Ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ nínú àánú rẹ̀, má jọ̀wọ́ bàjẹ́ ọkàn bàbá náà láíláí. àlámọ̀rí ọ̀rọ̀ wọn má jẹ́ ó dojúrú láíláí. Ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ nínú àánú rẹ̀, bá ní lékún àlàáfíà rẹ̀ fún wọn, jọ̀rọ̀ wọn ó túbọ̀ máa já rọrùn ní àlùbáríkà ọlọ́kan sọ lọ́wọ́ ké wánú
òkè kan ní à gbogbo ohun tí èèyàn sọ sírú ààyè tó ga bẹ́ẹ̀ ó yẹ ká kíyèsí báwo bá wo òní ọyọ wà náà ká tó wá pé òní tó wò ká tó wá sọ bánà ti kàǹkà tó gbogbo ẹ̀ ní àáfàá wa Saheed Shittu ní ẹ̀kọ́ ọbọ̀ kódà tí máa bá wa àgbà lóhùn ìmọ̀ kànlá tí máa rẹ̀ ti ń sọ̀rọ̀ bàbá yìí ní tí ọ̀dà bàbá mi Sheikh Adam wọ́n tóbi pọ̀ lọ́dọ̀ mi wọ́n tóbi pọ̀ púpọ̀ wọ́n ga pọ̀ nípò lọ́dọ̀ mi bàbá mi Kamaluddin Al-Adabi àwọn àkọ́mọ̀ náà wà nù bí yàrá lòun ò níwájú òun ga lẹ́yìn wọ́n bá ka wájú kún ìwọ́gun ò lé lẹ́yìn àfi ká mọ àwọn wájú wa ní kíbla àlùbáríkà fún wa tá a sì gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ló fi pọ́n wálé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó tún wá tayọ ilẹ̀ Yorùbá ó dé Áfíríkà lápapọ̀ ó kọjá Áfíríkà ó dé gbogbo ilẹ̀ àwọn èèyàn funfun Asia ni Amẹ́ríkà ni Canada ni káfí Australia gan wọ́n mọ̀ pé ọlọ́run sóore kan fún wa nílẹ̀ Yorùbá ní ilẹ̀ bàbá àlùbáríkà tá à ń dákọ̀ wọn bàbá mi ní Mahadul Arabi ara àwọn òkè wa ni wọ́n àwọn bàbá wa Zumura bàbá wa Yusufu Alhabuwaji àwọn òkè wa nù àgbọ̀dọ̀ sọ tí ọ̀dà sí alifọ́dúlù ní ẹ̀wì lílmọ̀tàkọ́dìm wàláwó ahasana al-muqtadi òdodo lọ́rọ̀ ọlá ń bẹ fún àwọn tí wọ́n ṣáájú kódà kí wọ́n tọ́ tẹ̀lé ẹ lẹ́yìn kó o ṣe nǹkan dáa jù wọn lọ àti gba oríire pàà ní ẹ̀kọ́ ṣe nǹkan yìí yóò sì ti máa wà náà nù yóò ti máa wà nù ọlọ́run nìkan lọ́ba tó mọ nǹkan ṣe jù èmi máa kí àwọn bàbá wọn pẹ̀lú ohun tí ọlọ́run ní kí wọ́n gbọ́yé nínú ẹ̀kọ́ nínú ọmọ ẹni wọ́n lò ẹni gbogbo nǹkan tá a dé bá kódà káwa máa rí i pé mo sọnù ọ̀rọ̀ mi kan gbogbo tí àti bàbá ń lò ṣé wọ́n ṣe tààkì ìpín ìgbà náà ní tí ẹ bá náà wọ́n kà ní ń lò ìgbà tí ìmọ̀ tó ń fẹjú sí tí ń fẹjú tẹ́ ẹ dùn ní olónìí ni ẹ tó ń ṣe ìwádìí nípa àwọn àdìfì mi ní ẹ̀kọ́ wà nù ẹ jẹ́ pé ẹni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run bìlẹ̀ hekima ni bìlẹ̀ hekima lọ́lọ́run fi ṣáájú èèyàn gbọ́dọ̀ ní wisdom òye tó dáa kọ́ lọ́gbọ́n lórí wọ̀lùmọ́ ìzọ́tìlẹ̀ hasan àti wáàsí tó dáa èyí ò làkọ́kọ́ tí ẹ fẹ́ kákọ́ wòye sí ká wò èyí ò ní mo fẹ́ káwa tá a jọ jẹ́ olùpèpè táwa náà jẹ́ kékeré kan náà yín ká máa wo kó tó wá kan àlùmọ́ ìzọ́tìlẹ̀ hasan ó náà kọ̀ ìyá dáa rẹ̀ òmùmọ́ ìzọ̀ lásán kò pè wáàsí pé lẹ́yìn náà wà lọ́ọ́ máa sọ wáàsí ó tó fi àlà hasan tó dáa wáàsí tó dáa ìṣe ìbú kèsì ká yẹ̀yẹ́ èèyàn kèsì ká bàtẹ nìkan jẹ́ kèsì wáàsí tó dáa kò gbọ́dọ̀ ní gbogbo ń tá a wíwùn nínú bíi ti wù ọmọ a gbọ́dọ̀ mọ pérégedé kó nu gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sọ́nà bàbá ya ó kù pọ̀ káàtó wá sọ pé àfa wa Taofeek Akeugba Gold àfa dáadáa wọ́n gbìyànjú àìmọye èèyàn lọ́mọ̀nà pẹ̀lú wáàsí tí wọ́n ń ṣe ní akẹ́kọ̀ọ́ nú ẹ̀ kó tí kẹ́kọ̀ọ́ wọn ò sì pín tẹ́ ẹ dòní lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùbáríkà tí àfa wa náà máa sọ èèyàn bá gbọ́ èèyàn ó rí pé alhamdulillah ńlẹ̀ ńlò wa náà náà ló jogún dáadáa ìfún wa láwọn ọ̀rọ̀ àlùbáríkà tá à ń jogún àtàwọn àfáàtọ̀ lọ́hún fi ṣe á lọ́ṣọ̀ ní ilẹ̀ Yorùbá tá a wà ìlákọ̀ọ́kọ́ náà ó fi aṣọ̀ṣọ̀ fún wa ní aṣọ ẹ̀yẹ náà ọlọ́run méjì ọ̀rẹ́ ìdànù gbogbo àwọn òkè wa yìí abẹ́lọ́hún kọ́wọ́ ọ̀bàjẹ́ aburú kàkà wọn mọ́kà wọn kẹnu aburú wọn mọ́kà wọn ìyẹn ni mo fi wá ń rawọ́ sí gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà tí mo kà lọ yìí ẹ jẹ́ á ṣe àmójúkúrò nínú tí àfa wa Saheed sí mo bẹ̀bẹ̀ ni kódà ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìkíṣe pé bóyá àfa wa bá mi ò rárá àwọn èèyàn mi tá a wà nínú ìgbìmọ̀ wazir làjọ jókòó ní ẹni ẹ̀yin náà yẹ sọ̀rọ̀ ń pa nǹkan báyìí gbogbo wọn tá a kú kà lọ yìí bàbá wa ni wọn kò sẹ́ni tí kò mọ̀ pọ̀ ọmọ dáadáa la jẹ́ lọ́dọ̀ àwọn gbogbo wọn náà ni a mọ̀ pé ọmọ dáadáa la jẹ́ wọ́n jú àwọn tí ọkọ lóhun kó túbọ̀ máa kọ́ wa náà máa sí o dẹ̀bi ní ẹ dá sí i èmi náà wò pé tó ọ̀bẹ ti bọ́ ọmọ lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí bàbá wa tẹ́ ẹ̀ máa wí ọ̀bẹ ilé ti bá àfa Saheed lọ́wọ́ tí ó sì kọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ náà gbèsè ayé mo fi ijọ́ tá a pàdé ọlọ́run búra èmi wọn ọjọ́ sọ̀rọ̀ kódà àwọn ò pè mí mo kà wò pé nígbà àwọn èèyàn mi ti sọ pé ẹ̀yin náà sọ̀rọ̀ gbàǹkan báyìí ló dà kẹ́ ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ àfa ẹ jẹ́ ká wo já níbò káwọn máa yá wa ni lóòótọ́ ẹni tó ṣe tó tóbi ní táàfà ṣe tóbi táàfà náà padà máa ń gbẹ̀yìn pé nǹkan ìtóbi pọ̀ lóòótọ́ ẹ̀bẹ̀ ọlọ́run kọ́mọ́jì àsọnù ká tó sọnù
ká pé ọlọ́run ti láàfà ọ̀sọ́nù alhamdulillah ẹ jẹ́ ká gbà gbogbo náà fà á fi eré tẹ́lẹ̀ gbogbo ẹ̀lẹ́mí náà wò ẹni tí ń bá bẹ́ni kankan kó rí báyìí ọlọ́run méjì ò rí bí ẹ ti wí wọn nígbà wípé gbogbo tí ẹ fi ara wọn ré sí wọn ti wà kọ́ àzínú rẹ̀ wọ́n ti ṣubú bẹ̀ ní í sí ẹ̀jẹ̀ àti ẹ̀gbà yóò ní èèyàn ti tó ní xesiyu ó ti tó ní níta lè pè ní jìyà gan fún wọn ó ti tó ní níta lè fi àdábà wọn pé ẹnu pé nítorí tiẹ̀ lónìí ṣe o ti ṣe alhamdulillah gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákun ẹ fọwọ́ wọnú kódà mo gbà pé bọ́jẹ̀ mọ́kàrin ìrìn àjò lórí ẹ̀ èmi àwọn èèyàn mi àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ kódà àwọn prof mi professor wa Al-Khidr mo ti sọ fún wa pé àwọn bàbá wa nílùú Ìlọrin ni bàbá jẹmọ àwọn bàbá wa lágége ni bàbá mi ọba ìlú Ìlọrin sóyèwù ọlọmọ bá ní kíyèsí àwọn bàbá wa sọ Farouk àwọn bàbá wa lágége ni ọgbọn bàbá àlùbáríkà tí mo kà lóhùn ìjọba yẹ kájọ rìn lórí ẹ̀ àgbà láti ṣe sáàyù yẹn ṣùgbọ́n lórí atẹ́gùn yìí náà kí n kọ wì kí n bẹ̀bẹ̀ gbogbo àwọn tá a jọ máa kí wọn bá àlùbáríkà ẹ dákun ẹ jẹ́ á fi ìdínú gbogbo ìlú Ìlọrin lápapọ̀ mo bẹ̀ ìlú wa Mákà wa mùsùlùmí tí wò ń jẹ́ Mẹ̀dínà rẹ̀ mo bẹ̀bẹ̀ pé ẹ dákun mo bẹ̀ yín ló kọ́ Ọlọ́run ẹ bá ní fọwọ́ wọ́nú ẹ jẹ́ á fi ìdínú lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ á gbẹ́jọ́ ìkó nǹkan ọ̀tún ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká bí kó nǹkan ọ̀tún mo bẹ̀bẹ̀ ẹ dákun àfáà náà ti bẹ̀bẹ̀ mi náà fẹ́ bẹ̀ẹ̀ mi kín ẹ̀bẹ̀ wọn lẹ́yìn kódà mo fi ti gbogbo àfáà wa náà tán náà ti rawọ́ ẹ̀bẹ̀ èmi náà kún wọn pé ẹ dákun nítorí Ọlọ́run ẹ bá ní fọwọ́ wọnú lórí ọ̀rọ̀ Ọlọ́run ó dáríjì yín náà inna Allaha ghafurur rahim aláforíjì lọ́lọ́run ọba oníkẹ̀sí ni Ọlọ́run kẹwù ẹ̀yin bàbá wa ẹ fi ẹjẹ́ àgbà pé ntọ́lọ́run yóò fi inú òṣùwọ̀n aṣẹ́ eré yín fátẹ̀mọ́ra tẹ̀ ní ìpẹ́ kàkún kẹsí bàbá tó ju àfáà sẹ́wọ̀n ìgbàlá tó ṣàṣeyọrí bí ajé ọwọ́ ẹ̀wọ̀n kò ṣàṣeyọrí bí eyín ẹ fi yèdè nù ni ntọ́ ga jù ẹni àlàáfowó nídàlí mákèdèrò kéèyàn ṣẹ̀dẹ̀ ń bọ̀ ọ̀bá lágbára èyàn lọ ga jù ẹ̀jẹ̀ á ṣẹ̀dẹ̀ fún àfáà náà ti bẹ̀bẹ̀ àfáà bẹ̀bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ni kẹ́ ẹ bá ní sọ̀rọ̀ tó bá yẹ lórí ẹ̀ kódà yẹn tẹ́ bá fi rìn lórí àárín ẹ fún mi mọ̀ràn lórí ọ̀rọ̀ ayélujára èmi náà gbégbèsè lórí ẹ̀ tí ń fi mọ̀ pé á bẹ̀bẹ̀ lórí nǹkan yìí ẹ dákun torí Ọlọ́run àwọn wa náà la máa ń tọ́ka sábẹ́ defamation of character àmọ́ èèyàn máa bá yẹn ló kọjá tí yóò sì lára ẹ̀ka máa pè máa àmọ́ àáfàá náà padà mọ́ wọ́n sì méwu tó wà ń bẹ ẹ dákun torí Ọlọ́run ẹ dákun mọ̀ ń bẹ̀bẹ̀ fún wọn ni Ọlọ́run ṣẹ̀dẹ̀ fún gbogbo wa náà Ọlọ́run ṣẹ̀dẹ̀ fún wa Ọlọ́run ṣàánú wa ká má gbàgbé ayé Al-Qur'an tó ní wọlé àáfíìnà aninas àti a máa ṣẹ̀dẹ̀ fún yẹn ó ti ṣe ń tó ṣe yìí òun náà ti bẹ̀bẹ̀ àáfàá ti bẹ̀bẹ̀ èmi náà ń fẹ́ bẹ̀ẹ̀ mi kẹ́tì ẹ̀ táwọn afọwọ́ bàjáde kọ́ bẹ̀bẹ̀ ní èmi àti ẹ̀ pé kó nǹkan kọ́kọ́ bẹ̀bẹ̀ ń tó ṣe tí ò dáná ṣùgbọ́n nígbà mo ti rí pàápàá gan bẹ̀bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń foríjì Ọlọ́run foríjì gbogbo wa àti àmàṣe wa àti àṣìṣe wa Ọlọ́run dárí ẹ̀jẹ̀ wa Ọlọ́run wò ọlá ọ̀kan ṣoṣo ẹ̀ yóò forí ẹ̀ṣẹ̀ gbogbo wa jìn wa yóò ṣàmójúkò nu gbogbo àṣìṣe wa Ọlọ́run ṣàánú wa yóò ṣẹ̀dẹ̀ fún wa wala hawla lana wala quwwata illa billahil aliyyil azim.